Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ìtẹ́ fún alẹ́ kan sí lónìí. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu. Àwa fọpẹ́ fìyìn fún orúkọ yín lónìí olú ẹ̀gbọ́ ọpẹ́ wa. Bàbá, a tún lọ sínú ọ̀rọ̀ yín o. Ìṣíníyè tó tọ́ lórúkọ Jésù rẹ̀ fi fún wa. A fẹ́ kí ẹ̀mí mọ́ kó máa túmọ̀ ọ̀rọ̀ yín nínú ọkàn wa. Ká lè ṣe rere. Lórúkọ Jésù Kristi yóò rí bẹ́ẹ̀. Ìmọ́lẹ̀ Ọlọ́run àti ìtọ́sán rẹ̀ yóò tàn sí ọ̀rọ̀ rẹ̀ lónìí. Ògo ni fún ọ̀run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ọ̀tun tí ó tún fún wa lónìí. Ẹ̀kọ́ tá a fẹ́ ṣẹ́lẹ̀ lónìí, ìbéèrè àwọn àǹtí wa kan ni láti Greenwich ní London. Bó ṣe kọ́ nìyẹn, láti Greenwich ní London. Mo ṣe ń pe àdúgbò wọn yẹn ẹ̀rín dẹ̀ bẹ̀ sí pa mí. Torí mo rántí ní ayé ìjọ́un nígbà tá à ń kọ́ geography, ọ̀gá wa ní Greenwich ni wọ́n ń pè é. A pè bẹ́ẹ̀ ní Greenwich fún àìmọye ọdún. Nígbà tí a bá wọn tó lóye pàdé, wọ́n ní kí ni mò ń wí? Mo ní Greenwich ni wọ́n rárá, wọ́n ní Greenwich náà pè é. Ìbí náà fọpẹ́ fún Ọlọ́run torí pé mo ní oore ọ̀fẹ́ láti pè dáadáa. Mo lè wá pé ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń wò mí, iná àgbà pẹ̀lú mi pé mo ti pè dáadáa. Ìbéèrè tí wọ́n fi ṣọwọ́ sí mi, ṣe rí mo máa ń gba ìbéèrè tó pọ̀ gan. Àwọn ìbéèrè kan wà tó pé lẹ́sẹ̀kẹsẹ̀ a kàn máa dáhùn tó pé kò jẹ́ dandan kí a máa sọ ní fún gbogbogbò. Àwọn ìbéèrè kan wà tó pé a kàn neglect nítorí pé a ò expect kí ọmọ Ọlọ́run máa béèrè irú ìbéèrè bẹ́ẹ̀. Ìbéèrè yẹn a ti ń gbọ́ lẹ́nu àwọn aláìgbàgbọ́, àwọn tó fẹ́ criticize Bible, tó pé wọn mọ̀ nǹkan tó máa sọ, kò dẹ̀ kì í ṣe ìbéèrè àwọn nǹkan tó yẹ kí ọmọ Ọlọ́run mọ̀ ni. Ṣùgbọ́n àwọn ìbéèrè kan wà tó pé ó máa ń ní ìtumọ̀ gan, ó ní depth. Ó máa wù mí kí n gbé jáde báyìí ká lè rí àwọn míì tí wọ́n máa tún kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. Èdè Ìgbò náà fi ìbéèrè yìí, èdè Ìgbò náà fi ránṣẹ́ sí wa. Màá kọ́ kà lóyìnbó náà, màá wá túmọ̀ ní Yorùbá. Wọ́n ní, why will a loving God who is an embodiment of love, wọ́n kò tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 1 John chapter 4 verse 8, want to kill an entire tribe of people? Okay, jẹ́ kí n kà ní gbúrúgbúrú. Why will a loving God who is the embodiment of love want to kill an entire tribe of people, including women, children, and animals? Is that not genocide? Ìbéèrè kì í bẹ̀. Wọ́n ní kí ni díẹ̀ tí Ọlọ́run tá a mọ̀ sí Ọlọ́run ìfẹ́ tó wá pàṣẹ pé kí wọ́n lọ pa gbogbo ẹ̀yà kan run, orídìí ẹ̀yà kan, àtẹranko, àtobìnrin, àtọmọdé, àwọn orí àìṣẹ̀ tó ní kan lọ pa wọ́n run. Wọ́n ní ṣé kìí ṣe ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ wọn pé àwọn kan ní jẹ̀lúrun, àwọn jẹ̀lúrun genocide náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Pé àwọn orí tí ò ṣẹ̀, àwọn orí tí ò mọ nǹkan kan, àwọn tí ò mọ bí tí wàhálà ti wá, ṣùgbọ́n tí wọ́n fi ẹ̀mí ara wọn dí. Wọ́n ṣe kìí ṣe irú ìwà bẹ́ẹ̀ ni Ọlọ́run wù ní. Ó pa mí lẹ́rìn gan. Wọ́n á wò pé a kàn lè dáhùn lẹ́nu pé kìí ṣe irú ìwà bẹ́ẹ̀, a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún àwọn àǹtí wa kí wọ́n lè ní òye Ọlọ́run dáadáa. Kókó 5 ni mo mú wá, ẹni pé nǹkan 5 ni màá sọ láti dáhùn ìbéèrè yẹn. Ẹ̀rí púpọ̀ ìdí ẹ̀ nìyẹn tá a fi lè dáhùn lóhùn personally. Kókó 5 mo fẹ́ mú wá. Tẹ́yìn náà bá ní ìbéèrè ẹ lè fi ṣọwọ́ sí mi o. Ìbéèrè tó wo ni o. Iṣẹ́ tá a máa ta yín, tá a máa dáhùn gẹ́lẹ́ àwọn èyí tá a máa ìbéèrè tó sanra. Kókó 5 yẹn mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o. Àkọ́kọ́ náà ìtàn yẹn mo fẹ́ sọ bí tí ìtàn yẹn wà nínú Bíbélì. 1 Samuel chapter 15 òun ni ìtàn yẹn wà nínú Bíbélì. Ṣùgbọ́n mo fẹ́ fi dá wa lójú pé èdè tẹ́ fi parí ẹ̀yẹn pé is it not a genocide? No, it is not a genocide. Kí ni díẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀? Dispensation ti ìgbà yẹn ohun tó require nìyẹn, kì í ṣe genocide rárá. Nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn ó normal. Pé kí ìlú kan lọ sí ìlú kejì kó lọ jẹ wọ́n run ó normal. Látòrí pé láyé ìgbà yẹn bó o bá o pa, bó o bá ń kọ́ kò bù lẹ́sẹ̀, adìẹ dàbí lóògùn nù, èmi náà fọ́ lẹ́yìn. Dispensation ìgbà yẹn nìyẹn. Ẹ rí i pé nínú Bíbélì oríṣi dispensation ló wà. Ìgbà kan dispensation òfin, ìwọ kò gbọ́dọ̀, tó bá ṣe báyìí ni ìwọ kò gbọ́dọ̀. Tẹ́ bá dẹ̀ wo ìgbà yẹn ikú ni majority consequence ẹ̀ṣẹ̀ nígbà yẹn. Ẹni ìjọsìn gan nira nígbà tá à ń sọ yìí. So tọ́lọ́ tèmi àti yín wà yìí, dispensation orúkọ tó ń pè dispensation yìí òun náà ń pè ní oore ọ̀fẹ́, dispensation of grace láwa oore ọ̀fẹ́
wọ́n lè orí ọ̀fẹ́ cover ẹ̀ ìyẹn ló fà tẹ́sẹ̀ fi pọ̀ wọ́n lè orí ọ̀fẹ́ cover ẹ̀ jáde àsìkò orí ọ̀fẹ́ ni àsìkò olódẹ̀ wá burú jù torí pé àsìkò tó lọ́run dájọ́ ni á dákẹ́ ṣùgbọ́n tó máa ṣe wà nù ẹ̀ so ṣẹ́rí nígbà yẹn lọ́hùn-ún mo ti sọ nǹkan tó applicable nìyẹn ẹni pé ìgbà kan náà wà ní bíbélì sọ pé èèyàn lè fẹ́ cousin yẹn nephew wọ́n fẹ́ra wọn ó normal àwọn ìgbà yẹn normal gan ṣùgbọ́n ní ìdísílẹ̀ tá a wà yìí kò normal mọ́ tẹ́nìkan bá ní dandan ní cousin òun fẹ́fẹ́ ìdílé méjì ò tẹ̀ ní jókòó wọ́n á kà sí èèwọ̀ tó pé kò applicable mọ́ ń sìn ó dẹ̀ ní nǹkan tó fi rí bẹ́ẹ̀ nígbà yẹn lọ́hùn ẹni pé àwọn èrò pọ̀ láyé ṣùgbọ́n ní ìsìn èrò ti pọ̀ àti pọ̀ jù gan so kò sẹ́ńtà wá sọ pé gbogbo obìnrin tó wà láyé yìí o ọmọ àbúrò màmá òun ló wá wù òun jù pé ìyẹn wà so dispensation gbà yẹn ohun tó require nìyẹn answer àkọ́kọ́ tí mo ní nìyẹn answer kejì mo ní 5 ni answer kejì ni pé ó dá mi lójú tàdá pé ọlọ́run wa ọlọ́run ìfẹ́ ni àti yẹn kóòtù bìkan mo fẹ́ ká kà ní bíbélì 1 John chapter 4 verse 8 ó ní he who does not love does not know God for God is love bẹ́ẹ̀ ni òkodoro ni ṣe rí nínú ẹ̀kọ́ yìí máa sọ ìtàn kan fún yín nípa tèmi fúnra mi ẹ mọ̀ pé ọlọ́run jẹ́ ọlọ́run ó kún fún ìfẹ́ lórí ọ̀fẹ́ ni tó wà ń bẹ nìyẹn ṣùgbọ́n ìyàtọ̀ wà ń bẹ ni pé advanced level ní bàbá ti that's why tí ọlọ́run sọ pé èrò òun yàtọ̀ sí èrò wa àlejò reason bákan náà àìmọye nǹkan tí ọlọ́run máa ṣe tó yẹ pé akọ́ká wa lára ṣùgbọ́n nígbà tí a bá mature tọ́lọ́run bá sọ díẹ̀ fún wa tàbí tí maturity wa bá reveal díẹ̀ tọ́lọ́run fi ṣe la máa yin ọlọ́run lógo tó fà á ní ọ̀nà rẹ̀ kì í ṣe ọ̀nà wa ni màá kà Yorùbá 1 John chapter 4 verse 8 ó ní ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ ọlọ́run nítorí pé ìfẹ́ ni ọlọ́run mo gbà pẹ̀lú yín ìfẹ́ ni ọlọ́run mo sì gbàdùn ní pé ìfẹ́ ni ọlọ́run fẹ́ràn wa gan o ṣùgbọ́n ẹ̀kọ́ yà á tún túmọ̀ ọ̀rọ̀ yẹn dáadáa mo try láti sáré sọ mẹ́ta àkọ́kọ́ torí pé àlàyé tó wà ń bẹ inú ìkẹrin àti karùn-ún ló wà jù ìdí kẹta tí ọ̀nà kẹta tí mo gbà dáhùn answer ẹ̀ ní pé ṣe rí àwọn ará Amaleki ni ọlọ́run ní kí wọ́n lọ parun orúkọ ìlú yẹn nìyẹn ọlọ́run instruct àwọn ọmọ Israẹli pé ẹ lọ sí Amaleki kẹ́ ẹ lọ pa wọ́n àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtẹranko ẹ pa wọ́n pátápátá kó má kó ẹyẹ nílùú yẹn mọ́ ìdí ni pé àwọn ni orílẹ̀-èdè àkọ́kọ́ tó kọ́kọ́ gbógun ti àwọn Israẹli nígbà tí wọ́n kò ní oko ẹrú jáde mọ̀ kátà àwọn Israẹli ẹ̀ díẹ̀ ọ̀nì mo ṣe kọ́ọ̀sì kan so nínú kọ́ọ̀sì yẹn ní ìtàn bí ìtú tí àwọn Íjíbítì tí wọ́n fi àwọn Israẹli pa nígbà tí wọ́n ń gbé ìlú wọn pé Bíbélì sọ fún ọ ní nígbà tí ọba yẹn kú ọba mi wá jẹ tí ò mọ Jósẹ́fù mọ́ kò mọ Jósẹ́fù kò mọ ọmọ Israẹli ìyà jẹ oh my God tí ẹ bá ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ yẹn ẹ̀kọ́ tí mo tún kọ́nu Bíbélì tó pa mí lẹ́kùn jùlọ ò ní Passion of Christ irú ìyà tí Jésù jẹ sí gangan nígbà tí ẹ bá kẹ́kọ̀ọ́ ẹ̀ tán ẹni tó bá ti wo fíìmù Passion of the Christ rí ẹ mọ̀ ayé yín second most troubling experience tí mo rí òun ni ti ìyà táwọn ọmọ Israẹli jẹ ní Íjíbítì Bíbélì sọ díẹ̀ nínú ẹ̀ nígbà tí wọ́n bá tó máa lọ kàn nípa ẹrù ti pọ̀ ju ìgbà yẹn kí máa di dọ́gbù ẹrù wọn bàbá wa sọ oúnjẹ yóò tó ìgbà yẹn ni wọn ò ní jẹun gbogbo ọjọ́ yẹn mọ́ ìyà jẹ wọ́n gan Ọlọ́run wá fà wọ́n jáde pẹ̀lú agbára that's why tí ìfàjáde yẹn nira gan Ọlọ́run fà wọ́n jáde pẹ̀lú agbára àwọn Amaleki bó ti dójú ní wọn báyìí kan pa wọ́n run ní mentality wọn ni pé kan pa àwọn ẹ̀yà ẹ̀rùn wọn fẹ́ kan exist mọ́ ẹ̀rí ó kún ara ìdí ẹ̀ tí Ọlọ́run fi sọ pé kí wọ́n lọ pa wọn torí pé Ọlọ́run máa ń dáàbò bo àwọn tẹni tiẹ̀ ẹ wò má tẹ́ ẹ̀ bá gbàgbọ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ kó wà ní àdìbákọ̀ bí wọ́n máa ní pé Ọlọ́run máa ń dáàbò bo àwọn tẹni tiẹ̀ jealously gan pẹ̀lú ìríta ti rí ẹ wò mọ́mì ẹ ṣèfẹ́ Ọlọ́run dádì tẹ́ ẹ bá ṣèfẹ́ Ọlọ́run dé stage kan ẹ ní ìdàtí lanu yín báyìí pé olú ọgbà àwọn ọ̀tá mi ẹ ò ní ọ̀tọ̀ ọ̀làdúrà tẹ́ ẹ máa gbà fún àwọn ọ̀tá yín Ọlọ́run jẹ́lẹ́rìí mi nígbà tí Ọlọ́run bá dì pẹ̀lú àwọn ọ̀tá yín ẹ padà wá bá Ọlọ́run pé ẹ ṣàkílódé lè kẹ́ dì pẹ̀lú ọmọ sọ mi ní kẹ́ dì square double dealing ni Ọlọ́run á dì pẹ̀lú wọn dé pé àánú wọn á máa ṣe yín ó ṣẹlẹ̀ sí wa rí tó pé a tún bùn wọn lóò God a tún pé what
àbí kìí ṣe ẹni tí mo mọ̀ tẹ́lẹ̀ níbi 5 years ago kọ́ yìí ẹgbẹ́ má lọ màá gbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé mi màá ṣe máa gbà tí mo rí ibi tọ́lọ́run bá yí ẹni yẹn dé màá ṣe àní olú àwọn tá mi kí ni mo tó fẹ́ sọ nípa ẹ̀ mọ́ so ohun tó ṣẹlẹ̀ gangan ni Ọlọ́run máa ń dáàbò àwọn ẹni tiẹ̀ so àwọn ará bíi dẹ́lu kókó àtàkì àwọn Ísírẹ́lì pa ète wọn ẹ lọ wádìí bí ó lè ra bó ṣe dojú àwọn Ísírẹ́lì báyìí kankan pa wọn nìkan ni àìdí àtọwà sọpọlọ Ọlọ́run ló mọ orú ẹ̀mí burúkú tó ń lo àwọn ará Amálẹ́kì yẹn ọ̀nà kẹrin ni tí mo fẹ́ fi dá ọ̀nà márùn ni mo pè é ẹ̀yọ àlàyé bẹ́ẹ̀ láti bí báyìí ẹ̀yọ ṣe rí Ọlọ́run wá yẹn ó ti rí ọjọ́ iwájú Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó mọ ọjọ́ iwájú rí so ìyẹn ló máa fi yà mí lẹ́nu tí kìrìsìtẹ́nì ò bá mọ kìrìsìtẹ́nì tí ò mọ ọjọ́ iwájú a máa blame Ọlọ́run fún condition tó ń wà lẹ́nu ó máa ń yà mí lẹ́nu gan ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ nígbà táwọn pass through ìyà òṣì àti àárẹ̀ mi ò ṣe kò yẹ kéèyàn búra mi ò rántí bóyá ọjọ́ kan wà tá a kàn sọ pé Ọlọ́run irú Ọlọ́run lílé ẹ̀dẹ̀ ń wà náà àti ẹ̀rí ìyẹn mo fi máa ń sọ dáadáa tí máa ń wàásù ní church pé tá a bá jókòó nílé wa tá a bá wọ ẹ̀yìn wò ibi tá a ti ń bọ̀ a máa ń bèèrè ọ̀rọ̀ pé bó láti rí okun àti agbára tá a fi la period yẹn já a máa ń bèèrè dáadáa bẹ́ẹ̀ lọ́wọ́ ara wa ṣe lọ́rọ̀ tó ríwájú yẹn ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ òun ló ṣe pàṣẹ yẹn fún àwọn Ísírẹ́lì náà ó dà kó lè yé yín dáadáa nítorí àìgbọràn ọba Solomon torí ọba Sọ́ọ̀lù ni ọba ní Ísírẹ́lì nígbà yẹn ọba Sọ́ọ̀lù gangan ni Ọlọ́run dẹ̀ fún ní ọ̀dà yẹn pé lọ sí Amálẹ́kì lọ pa gbogbo wọn in fact gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ṣe kọ́ wa àwọn 400 ló survive Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣùgbọ́n ibi tí mo lọ bẹ́ẹ̀ ni ọba wọn tó dá sí wọ́n ti kẹ́kọ̀ọ́ ìrí nígbà kan tí mo ní ìdí tó fi dá ọba wọn yẹn sí ni pé àwọn ọba ìgbà yẹn wọ́n máa ń ní pride kan so tó máa ti lálejò wọ́n máa ń fẹ́ mú àlejò yẹn káàkiri kingdom wọn kó ìgbà mìíràn alẹ́ bá wọn máa wo kó lè mọ bó ṣe lówó tó kó lè mọ bó ṣe lọ́rọ̀ tó ẹ̀rí wọ́n máa ń ná ṣoré lè ọba ìlú kinní kan ní orí ìgbà tí mo lọ jagun bẹ́ẹ̀ ni mo ṣẹ́gun orí ara ẹrú mi ní ààfin ni ṣoré lè ọba kinní kan ní n tó fẹ́ fi ọba Amálẹ́kì ṣe nìyẹn tàpé ní Agagi ó fẹ́ máa fi yan gan ni ló ṣe musa wá ṣàfihàn wá ṣẹrú mi bí ó ti gbàgbé pé tọ́lọ́run bá ní panpan ló ń sọ yẹn kò ní kó dákan sí for any reason whatsoever ẹ̀rí ṣe wá rí ohun tí ọba Sọ́ọ̀lù ṣe yẹn mistake ẹyọ kan yẹn ohun Ísírẹ́lì tán ti ń tẹ́ ní báyìí lóko ohun Ísírẹ́lì tán pátápátá ní ọjọ́ iwájú wọn ẹ jẹ́ kí n mú lọ sí kékeré mi ní àǹfààní ẹ̀ láti mú yín gba gbogbo history ayé ìkànlẹ̀ dé òní ṣe ti máa mú yín dé òní àwa yé yín pé Sọ́ọ̀lù ẹ̀yin gan sọ pé Sọ́ọ̀lù ó ṣẹ̀ jẹ́ kí n fi alákùnrin kan yìí nínú Bíbélì nínú ìwé Esther chapter 3 verse 1 ó yẹ kí ẹ mọ̀ bí tí mò ń lọ àwọn àjọ̀gbọ́n nínú Bíbélì wọn àti mọ̀ bí tí mò ń lọ ń bẹ̀ Esther chapter 1 verse 3 máa ka Yorùbá máa ka Yorùbá Bíbélì sọ pé after these things King Ahasuerus promoted Haman the son of Ammedatha the Agagite and advanced him and set his seat above all the princes who were with him. Oye kẹ́ mẹ́tí mò ń sọ ìbáyìí Hamani onílẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ọba Ahasuerusi dá Hamani ọmọ Ammedatha ará Agagi lọ́lá ọba gbéga ó sì fún ní àga ọlá tí ó ju ti gbogbo àwọn ọlọ́lá tó kù lọ. Now ṣe rí ọba Amálẹ́kì Agagi ìran ẹ̀ àwọn ọmọ ẹ̀ ṣe pé òun survive so ó tún ní àwọn ọmọ ó survive ìran ẹ̀ náà pè ní àwọn ará Agagi àwọn ará Agagi the Agagites ìran ẹ̀ ní Hamani yẹn nínú ìjọba ọba Ahasuerusi ní Persia ṣe rí Hamani yẹn bí wọ́n ṣe gbéga báyìí ìgbà tí wọ́n ti gbéga àmàṣírí yẹn ní kẹ́rẹ́ tó bá gbéga báyìí is primary goal láyé òní kó pa gbogbo àwọn Júù kó pa wọ́n run àwọn ará Amálẹ́kì wọn kì í fẹ́ rí Júù àsìkò tó ní torí pé kì í ṣe ẹ̀kọ́ tá à ń kọ́ lónìí gangan nìyẹn tí bá mú yín lọ history pé ká máa wo ìran Agagi yẹn báwo wọ́n ṣe rìn títí tó fi di modern society
tá bá ẹ̀yin gan ti mọ̀ tán òye ti máa yé ẹ̀yin kan àwọn ẹ̀yà yẹn wọn ò kì í fẹ́ rí Júù kan pa wọ́n run nìkan ni goal and objective wọn kò sí nǹkan tó kàn wọ́n nípa anything wọ́n gbà ọ níbi tó ti parun káwọn kan kú síbẹ̀ o bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ ṣẹlẹ̀ nígbà yẹn tí ìbá ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run à ń kẹ́kọ̀ọ́ ìjọba arúsúrúsù ní ọdún kan lọ́hùn mo sọ fáwọn èèyàn mo ní ó máa ń ṣe mí láàánú nígbà tí àwọn èèyàn bá ń kẹ́kọ̀ọ́ bíbélì mo wò yìí Queen Vashti queen tí ọba yẹn tó lékò lórí oyè tí wọ́n fi Esther jẹ ọba yẹn mo bèèrè lọ́wọ́ àwọn èèyàn jọ ẹ̀ mo ní kí ló ṣe wọ́n ló ní ìgbéraga mo ní kò ní ṣọ́ṣọ́ ìgbéraga Ọlọ́run ló fẹ̀sùn kàn mo gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi Ọlọ́run ní fẹ̀sùn kàn yín ẹ wo nǹkan tí ọba yẹn ṣe Vashti yẹn the best thing tó yẹ kí obìnrin tó ní ìtìjú obìnrin tó kọ́ láti ilé eré tó bá yẹ pé ilé eré náà ti kọ́ ẹ tó bá yẹ pé o gbẹ̀kọ́ nǹkan tó yẹ kó obìnrin ṣe gangan olùkọ́ yẹn ṣe lọ́dún yẹn lọ́hùn ẹ ti gbàgbé ohun tí kùn yẹn ṣe ni wípé ọba lálejò tí wọ́n ti mú gbé ẹ̀ tán ọgbà tó ti wọra tán ó wá ní kí ìyàwó wọn kó wá rìn kọjá lójú àlejò tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn yé yín ní àṣà wọn lọ́hùn mọ̀ kan tá à ń sọ yìí ó dàbí kéèyàn márì ọkùnrin lẹ́yìn mo dẹ̀ pé yín ló ṣe é ṣàlùlámbó ó dàbí kẹ́ ẹ tí màrí báyìí káyàbọ̀ ẹ̀pẹ̀ tí wàá márì ẹ̀ tí wàá níyàwó tó fáìn gan ẹ wá lálejò ọtí ti wọ́ra ẹ ti mú àwọn ìmúkùmù tẹ máa mú yẹn ti mú táwọn máa ń mú ẹ má bẹ̀rù kì í mú ẹ má bẹ̀rù ẹ ti mú kùmù tán mú yẹn ẹ ti mú ó ti wọ́ra dáadáa ẹ wá pé ìyàwó yẹn pé ó yá lọ́wọ́ kí ló ti ń pè swimsuit àwọn bìkì tán fi máa ń lọ wẹ̀ yẹn pátá àti ibra lọ́wọ́ kó wá ní kọjá níwájú àwọn ọ̀rẹ́ mi kán lè rí ẹ exactly nǹkan tó túmọ̀ sí lóde òní nìyẹn ẹjọ́ sóbìnrin kan kọ́ lè rí ṣé ó máa ṣerú ẹ̀ nǹkan tó ṣe nìyẹn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ṣe ìyípadà tó pọ̀ tí mo sọ fún alẹ́ kan mo ní Ọlọ́run á fà ní orí ọ̀la pé àwọn ọmọ ń ta tí mo ti ní kán lọ parun tí wọ́n parun ara eléyìí ò gbọ́dọ̀ rí jù tí wọ́n bàjẹ́ nìyẹn ẹ̀rí òun ni Ọlọ́run kà sí ẹ̀ṣẹ̀ sí lọ́rùn kì í ṣe kó dẹ́ṣẹ̀ yẹn kán lè gba sẹ́gbẹ̀ẹ́ kí Esther lè wà lórí oyè nígbà tí ogun bá fẹ́ bá àwọn ọmọ jù bí nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn nìyẹn kì í ṣe pé ó lè gbèrágà no nígbà yẹn lọ́hùn ó ní bí ìyàwó bá ṣe gbọ́dọ̀ múra tó lórí bá múra bẹ́ẹ̀ ìmúra yẹn gangan àti àwọn ìṣúra olóyebíye àti àwọn ẹ̀ṣọ́ tó ń ṣe sí lára òun ni wọ́n fi hàn fáwọn èèyàn kì í ṣe pé kán tún gbọ́ ìṣúra yẹn kó wá jẹ́ half naked kó wá máa rìn káàkiri lọ́dọ̀ àwọn nǹkan tó ń fẹ́ kó ṣe nìyẹn nǹkan tí àṣà yẹn túmọ̀ sí nígbà yẹn nìyẹn so ìkẹrin àlàyé kẹrin ibẹ̀ ní pé Ọlọ́run rí ọjọ́ iwájú ó mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí màá yìí ṣe tí tabá fà àwọn wọ̀nyí lẹ̀ báyìí ìran wọn ibi kí wọ́n ti rí àwọn Júù wọn máa pa wọn kọ́kọ́ wọn pátápátá ẹ wá wo ẹ̀rọ ẹyọ kan tí ọba sọ́dọ̀ ìtura ẹ̀ ní ìyá ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ yẹn tọ́lọ̀ sọ fún pé òun gba sẹ́gbẹ̀ẹ́ forever nǹkan tó fà á nìyẹn torí pé lójú àwọn èèyàn ẹ̀ṣẹ̀ yẹn kéré ṣùgbọ́n consequences ẹ̀ ó ti pọ̀ jù so àlàyé kẹrin mi nìyẹn lórí ìdí ẹ̀ tí Ọlọ́run fi pàṣẹ ìparun fún àwọn ará Amálẹ́kì now ẹ jẹ́ ká lọ wo ìdí ìkarùn tó parí ẹ̀ tí màá fi mú ìdáhùn ìbéèrè wá sí ìparí ṣe rí ẹnikẹ́ni tó bá jẹ́ ewu sí májẹ̀mú Ọlọ́run máa mú kúrò lọ́nà bẹ́ẹ̀ Ọlọ́run rí àwọn ará Amálẹ́kì God saw that they will be a threat to his covenant ẹni tó bá jẹ́ eléwu ènìyàn fún májẹ̀mú Ọlọ́run máa mú kúrò ní ẹgbàá mú sọ fún mi ò rántí ó dà pé Sunday tó kọjá yìí náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ń wàásù ní church mo á sọ̀rọ̀ kan mo á sọ pé nígbà tí mo sọ ìtàn bí mọ́mì mi ṣe kú mo sọ fẹ́rẹ́ but ibi tí mo ń lọ nínú ìtàn mi lọ́jọ́ yẹn ni pé time tó kú sí yẹn oh my God kò yẹ kó kú máa fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdí number one closeness èmi àti wọn ó ti pọ̀ jù wọ́n gbọ́ kòríkòsùn ní o ó dà pé mọ́mì tèmi break record pé nínú gbogbo ilé last born ni ó máa ń jẹ́ favourite ìyá ẹ̀ ṣùgbọ́n èmi first born ni favourite ìyá tèmi we are very very close
kì í ṣe bẹ́ẹ̀ nìkan mọ́mì jẹ́ nítorí pé wọn ò kàwé púpọ̀ tó fà ní pé mọ́mì wọn lọ jà school tó pé tíṣà wọn nà wọn tíṣà yẹn ló jẹ̀bi náà ṣùgbọ́n àwọn àlọ́ wọn lọ dalẹ̀ wọn bá gbọ́n kan jẹ́ ayé ìgbà yẹn dẹ̀kẹ̀rẹ̀ education sì dá nígbà tí wọ́n lé mọ́mì kó school tán wọ́n tún wá blacklist wọn pé wọn lè rí school míì wọ̀ màmá yà wọn ní pé kẹ́ni ẹ lọ school owó ló ń wá ẹ tí ò lọ owó ló wá jókòó má bá mi ṣe business jàre mọ́mì náà ṣe business wọn mọ̀ pé àyè ìwé máa ń yọ so wọ́n ní this kind of belief pé wọ́n máa ń sọ fún wọn àgbà yẹn pé ẹ̀yin ọmọ òun rẹ́rì láti ràn yín nílé ìwé ṣùgbọ́n tẹ́ bá takú pé ẹ̀ kàwé èmi náà takú ẹ̀ kà wọ́n máa sọ fún wa gan so kò sí kan náà àwọn ọmọ ẹ̀ tí ò graduate wọ́n ní láyé ẹ̀ máa kà ṣáá ni wọ́n á takú tì yín lọ́rùn torí pé ó dùn wọ́n tó pé àwọn alákọ́ wọn bó ṣe ń kàwé àwọn alákọ́ wọn bó ṣe ń sọ òyìnbó and so on and so forth now ibi tí mò ń lọ ní láyé ìgbà yẹn kò sí internet lẹ́tà ní gbogbo nǹkan ṣùgbọ́n through brother kan ní àdúgbò wa wọ́n ti bá mi gain admission wọ́n ti ràn mí lọ́wọ́ láti gain admission sí Ohio Wesleyan University ní America wọ́n ti mú mi ohun tó wọ̀ wù ní pé ká san owó tán sọ pé ká san wọ́n mi lọ pé máa wọlé tó bá di month end tó ń bọ̀ àjọ tó ń dá nítorí ẹ̀ àwọn máa gbà wípé a máa lọ san owó ẹ̀ bọ́ọ̀ ṣe sọ fún mi nìyẹn ṣùgbọ́n àfi tó máa fẹ́ san owó yẹn láàárọ̀ ọ̀la wọn ò ní san o ẹni tó yẹ pé tó máa ń sọ nípa healthy living mo kẹ́kọ̀ọ́ yẹn lára màmá yẹn kò lè fi nǹkan sẹ́nu tí ó wà wá healthy kì í jẹun báwọn èèyàn ṣe ń jẹun irọ́ ó wà particular about health yẹn ṣùgbọ́n ara wọn kàn dáńjọ́ kan náà ní káwọn sáré lọ sí hospital pé ó ń wọ́ọ̀sì sí ó máa ń rẹ̀ wọ́n kind wọ́n ní káwọn kan lọ hospital ni wọ́n lọ hospital báyìí wọ́n ṣe test fún wọn náà ní kidney failure kò sẹ́ni tó mọ̀ wọ́n tí ò sọ pé what kidney what ẹ má bínú mo fẹ́ ṣàlàyé fún wa ni o pé téèyàn bá ti jẹ́ ewu sí májẹ̀mú Ọlọ́run ọ̀tá Ọlọ́run ni o kò sí nǹkan tó náà lè ṣe Ọlọ́run ni mo kó lójú ọ̀nà ẹ̀yin ọmọ Ọlọ́run ó ya àwọn èèyàn lẹ́nu gan-an wọ́n náwó wọ́n ta gbá tàwo kinní kan wọ́n ta gbogbo ẹ̀ tó ń porogodo báyìí náà bá kú so ẹjọ́ ṣe tí ìyá ẹ̀ ní kidney failure tó ti promise ẹ̀ fún wọn sanwó sukùl ṣó lè sunkún àti ẹ̀rí yẹn rò kára wọn ṣáà dá at the end of the day wọn ò má rí san nígbà yẹn mo sọ ní Sunday yẹn ohun tó wù mí báyìí ni pé láti kú tó tó wà bẹ̀rẹ̀ dé tó bá ní èèyàn ní desire ṣùgbọ́n nígbà yẹn kò yé wa pé èèyàn lè poison ara ẹ̀ tá a kàn kú dànù kò yé wa pé èèyàn lè dùnbú ara ẹ̀ kò yé wa pé èèyàn lè pokùnso tàbí kó lọ bẹ́ sómi ìyẹn ò tiẹ̀ wá sọ́kàn mi ìyẹn tó wá sọ́kàn mi ni pé kéèyàn kàn tiẹ̀ díà consequences ó máa ń wù mí gan gbà yẹn ìyẹn ni mo máa sọ pé a láti tún ká máa wòye àwọn èèyàn dáadáa láàrin àdìwá ẹlòmíì ti ní personal issue nínú ṣùgbọ́n wọn ò fọkàn sí tó kún mọ̀ pé nígbà yẹn lọ́run life yóò dùn mọ́ without that woman mi ò rí nǹkan ní life mọ́ mo rántí nígbà yẹn dáadáa táìmù eégún kan wà nìbàdàn gbà yẹn ń pè ní olóòlù he was one of the notorious masqueraders mi mọ̀ bóyá ó sì rí bẹ́ẹ̀ báyìí mo fẹ́ lọ mo rántí pé mo fẹ́ lọ sí olóòlù jáde lọ́jọ́ yẹn mo fẹ́ lọ gbá tiẹ̀ pọ̀lọpọ̀ àwọn dáàdì kan jágbe mọ́ mi ló wọ́n fọ́ etí mi ọpọlọ mi sẹ́ẹ̀tì lọ́jọ́ yẹn pé kí ló ṣe é kí ló was your problem tí o mú nǹkan ni ìdíkìdẹ́ ìṣirọ́ but as time goes on mo bẹ̀ sí heal as time goes on mi ò mọ̀ how as time goes on I begin to love God I don't know how ṣùgbọ́n títí mo fi di ìránṣẹ́ Ọlọ́run mo sì ask a question yẹn lọ́kàn rẹ̀ pé why will this woman die at that particular time why will God allow that ṣùgbọ́n bá ti Ọlọ́run ṣàlàyé ẹ̀ fún mi èmi gan sọ pé kábíyèsí Olúwa wa mo lè ti sọ pé Olúwa wa yìn ọ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ pé nígbà tí ẹ bá mọ bí Ọlọ́run ṣe fẹ́ràn yín tó kò sí nǹkan tẹ́ là kọjá ẹni Olúwa ó ṣe àfi tí òye ò bá yé yín tàbí ẹ̀ ní àǹfààní láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ìyẹn ló máa ń dùn mí jù fáwọn èèyàn tó kún un ráàyè gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run mo ní àǹfààní tó kún un relationship pẹ̀lú ẹ̀ kò yé wọn nǹkan tán là kọjá ẹ̀yin ọmọ Ọlọ́run nígbà tí Ọlọ́run ṣàlàyé pé ẹni tí mò ń sọ yìí Ọlọ́run sọ pé májẹ̀mú tó wà láàrin wọn ti dà á mo dẹ̀ mọ sítórì yẹn ní tòótọ́ mo mọ̀ pé màmá yẹn nígbà tí wọ́n má rí wọ́n bí ọmọ kú tó bí 6 7 8 tó kàn kú ṣá òun náà ní àwọn tó mọ̀ wọ́n àwọn náà mú wọn lọ sí ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ so ìránṣẹ́ Ọlọ́run tó wá ní ẹ má ṣe bọ́ṣe ogun ẹ lọ bẹ Ọlọ́run nǹkan tẹ́ ẹ fẹ́ gẹ́bí ìtàn tí màmá yẹn sọ fún mi
wọ́n ní àwọn dẹ̀ lọ sínú church sórí ọ̀tà yẹn, àwọn bẹ́ẹ̀ sí olú àwọn ò mọ ìtàn púpọ̀ nínú bíbélì o, torí àwọn ò lè kàwé much, ṣùgbọ́n àwọn mọ̀ wípé obìnrin kan wà tó ń wọ́ ọmọ. ṣé iná mọ̀ sórí tí wọ́n ń sọ fọ́lọ́run, ṣé Ọlọ́run mọ̀ sórí ọ̀hún tó dẹ̀ sọ pé Olúwa fún mi ní ọkùnrin, àwọn náà béèrè ọkùnrin, ṣùgbọ́n bí màmá yẹn tẹ́ bá fún mi náà ní ọkùnrin tẹ́ bá kọ́ fún mi yẹn màá fún yín padà, then ẹ wá fún mi lọ́mọ tèmi. wọ́n ní àdúrà tí wọ́n gbà wọ́n ti sọ̀tàn yẹn fún mi rí, but mo kéré gan nígbà yẹn, sọ kò yé mi dáadáa much, but mo rántí pé wọ́n máa sọ sórí yẹn bí ẹ̀ẹ̀mejì mẹ́ta. ẹ̀yin ọmọ Ọlọ́run, bóyá ìyá yẹn gbàgbé ni o, bóyá kò kà sí ni o, bóyá kò mọ tán pè ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run ni o, ọmọ wọn á wá sọ pé wàá kàwé ni o, wàá fẹ́ kàwé kú ni o, ẹ̀mí náà wá sọ pé in tó bá mú kí n kúrò ní shores of Nigeria ní àṣà yẹn lọ sí America, mo ti sọnù forever nìyẹn. àwọn ohun dẹ̀ nígbà ohun lè gbà kan dá májẹ̀mú yẹn, torí pé ó ní nǹkan tó níjọ́ kan ti make májẹ̀mú yẹn sọ pé ó ní nǹkan tó máa fọmọ yìí ṣe, ló bá ní ṣé wọ́n ní ló bá Ọlọ́run bá mú ẹni tó máa dá májẹ̀mú kúrò. àlàyé tí mo gbé lọ́wọ́ látọ̀dọ̀ ẹ̀mí mọ́ nìyẹn. ẹjọ́ ṣé mi náà sọ pé thank you sir, nígbà tí èmi náà wò pé èwo ló wá péjì báyìí, èmi ò máa túbọ̀ tán ọ̀nà míì tí mo fẹ́ gbà omi máa túbọ̀ tán ẹ̀ o, ṣùgbọ́n mo gbà pé kò ní dá ọwọ́ Ọlọ́run ní sínbẹ̀. so Ọlọ́run rí àwọn ará Amálẹ́kì gẹ́gẹ́ bí eléwu sí májẹ̀mú ohun tó ti bá Ísírẹ́lì dá. ṣé náà ṣáàmù Ọlọ́run bá bàbá Abraham dá ọ̀pọ̀lọpọ̀ májẹ̀mú, wàá jẹ́ bàbá orílẹ̀-èdè, ó ní kó ka yẹ̀pẹ̀ etí òkun, ó ní kó ka ìràwọ̀ ojú ọ̀run, ó ní kó ṣe gbá kó ṣàwo, ó ní òun á sọ di bàbá orílẹ̀-èdè púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ló máa fìdí wọn kalẹ̀ sí orílẹ̀-èdè kan, orílẹ̀-èdè tẹ́sẹ̀ wọn ti tẹ̀yẹn, ó ló máa dí tiwọn, ṣùgbọ́n àwọn kan láwọn máa pa wọ́n run. ẹjọ́ ṣé májẹ̀mú yẹn máa wá sí ìmúṣẹ nígbà tá a bá pa wọ́n run? so àlàyé karùn-ún mi tí mo ní ni pé ìdí tí Ọlọ́run fi pàṣẹ kan lọ pa àwọn Amálẹ́kì run alẹ́ àní wípé wọ́n jẹ́ ewu fún májẹ̀mú rẹ̀. tẹ́bá dẹ̀ fẹ́ mọ̀ nípa májẹ̀mú Abraham, ẹ lọ ka Genesis chapter 17 dáadáa, ẹ máa rí májẹ̀mú tí Ọlọ́run bá Abraham dá tí àwọn ará Amálẹ́kì fẹ́ bàjẹ́. so ẹ má ká gbàgbé àlàyé yẹn láti ìbẹ̀rẹ̀. mo sọ fún wa pé àlàyé 5 ni mo ní fún ìbéèrè àwọn àǹtí yẹn. àlàyé àkọ́kọ́ náà ni wípé kì í ṣe genocide o, ìgbà tí wọ́n yẹn irú nǹkan bẹ́ẹ̀ yẹn normal. àlàyé kejì ni pé bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ Ọlọ́run tó fẹ́ràn wa gan, ìfẹ́ ni Ọlọ́run tọ́ ni o. mo sọ ìtàn wa fún yín láti fi buttress point yẹn. mo sọ fún yín pé àwọn Amálẹ́kì ní orílẹ̀-èdè àkọ́pá tán rí Ísírẹ́lì báyìí tán ní tó máa dáa jù ní pé kan pa wọ́n run. àlàyé kẹta nìyẹn tọ́nà fi pàṣẹ yẹn. àlàyé kẹrin bẹ̀ ni wípé Ọlọ́run rí ọjọ́ iwájú, ó mọ tá ṣẹlẹ̀, ó ti peace gbogbo ẹ̀ tán. so tó bá rí nǹkan fẹ́ dàrú, ó máa ṣàtúnṣe ẹ̀. dẹ́nì karùn-ún ni pé Ọlọ́run rí àwọn Amálẹ́kì bí eléwu ènìyàn fún májẹ̀mú rẹ̀. mo gbàdúrà ẹni jẹ́ eléwu fún májẹ̀mú Ọlọ́run lórúkọ Jésù. Ọlọ́run ní ọ̀nà tó máa ń sin àwọn kan ní gbẹ́rẹ́ ìpàkọ́. irú màmá tèmi ò ní àǹfààní yẹn, n ò rí ẹni tó lè sin wọn gbẹ́rẹ́ ìpàkọ́ léraléra, bọ̀ mo gbàdúrà fún yín, ní ẹni tá a sin gbẹ́rẹ́ ìpàkọ́ kí ẹ má bàa jẹ́ eléwu sí májẹ̀mú Ọlọ́run lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún ìṣíní ìtẹ́ fún wa lónìí, olú ẹgbà ọpẹ́ wa. mo gbàdúrà lórúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ẹ̀ka ọ̀tá kọ́ lónìí, Ọlọ́run yóò bá yín sọ̀rọ̀ lọ́tun. mo gbàdúrà, mo ní kí Ọlọ́run kó fún yín ní oore ọ̀fẹ́ tí ẹ ó fi gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá. mo sì gbàdúrà pé ẹni jẹ́ eléwu ènìyàn fún májẹ̀mú rẹ̀ lórúkọ Jésù Kristi. òye ọ̀rọ̀ Ọlọ́run ayé wa o, àti ìrìn náà èèyàn pé ìrìn ìwà mímọ́ lórúkọ Jésù á rọ̀ wá lọ́rùn. ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.